gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé wípé ọpẹ́lọpẹ́ òyìnbó kan tá à ń pè ní Mary Slessor tó wá láwọn baba ńlá wa lọ́yẹ̀ pé àwọn ìbejì ò kì í ṣàbàmì ọmọ, ìdùnnú ọmọ, ẹ̀bùn ọmọ ni wọ́n. Àwọn baba ńlá wa mo sọ fún yín pé yàtọ̀ sí pé wọ́n máa ń fi oríkì ṣàpọ́nlé, wọ́n máa fi rántí, wọ́n máa fi júwe irú ẹni tí ènìyàn jẹ́. Bí wọ́n ṣe wá jókòó tán wá gbé oríkì ìbejì kalẹ̀ nìyẹn. Mo sọ fún yín pé tó bá jáyé àtijọ́ ni irú èèyàn bíi tèmi mi ò ní sí láyé mọ́, wọ́n á ti pa mí nítorí pé mo wà nú àwọn ẹ̀dá tọ́lọ́run ṣe lóore tó fún lọ́mọ méjì ní àyájọ́ ọjọ́ ìní. Àbáwọlá wọn máa kí ìbejì, wọn náà ṣe ń kà àwọn ìbejì, wọn á ní èjì rẹ ọ̀kín òyìnlá kí ará ìṣokùn ẹ̀dùnjọbí ọba ọmọ tí a mọ̀ pé ló máa ń bí ìbejì nínú igbó, ọ̀nà fi ń pà wá náà ní àwọn fi ń kí àwọn ìbejì ní ẹ̀dùnjọbí ọba ọmọ. Èmi ò mo ṣe ń ṣèwádìí lọ́wọ́ láti mọ ìdí tó fi ń pè wọ́n ní ará ìṣokùn, mi ò tí ì mọ̀ torí pé a gbọ́ pé Igbó Ọrà ni wọ́n ti bí ìbejì jù lágbàáyé. Ìdí tán sì fi ń pè wọ́n lára ìṣokùn, ẹ jọ̀ọ́ ẹni tó bá mọ̀ kó kàn sí mi lórí ètò yìí. Ẹdùngbálájà orí igi àtò ilẹ̀ ẹlẹ̀, àtètè jí onílẹ̀ gbálẹ̀ ẹ̀dùn a máa gbárí igi réferéfe. Wọ́n ní òde kí ilé kún òkun dìdẹ̀ tẹrùtẹrù. Ibi tí wọ́n bá ti bí ìbejì dídán ni kẹ́rù pọ̀ ńbẹ̀ torí pé ayé máa ta ọ̀nà ẹ̀rù ọmọ méjì ló máa wà ńbẹ̀. Wọ́n dé ilé kún, wọ́n kún òdìdẹ̀ tẹrùtẹrù, inú ilé là ń pè lódìdẹ̀ nílẹ̀ Yorùbá. Ọmọkọ aláṣọ ó tẹsẹ̀ méjèèjì sílé alákìsà, ó sá alákìsà dónígbà aṣọ. Kò ṣe gbogbo àwọn tó bí ìbejì lálákìsà o nítorí pé wọ́n tún kì wọ́n ní ó bí olúkó ó gbòde mú kọ olú ọba, abẹ́ni tó bá lówó lọ́wọ́ náà ń pè lólù. Wọ́n á rí kó, wọ́n á rí náwó lé lórí, wọ́n látún gbòde mú kọ. Ó jẹ́ nǹkan tó wọ́pọ̀ nílẹ̀ Yorùbá, káwa Yorùbá ká máa fi ọmọ ìbejì ká máa fi wọ́n tọrọ káàkiri, wọ́n fi wọ́n tọrọ bárà. Mi ò dẹ̀ fi bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ sí irú àṣà yẹn. Ó máa ń dùn mí tí n bá ti rí wọn tó ń forí wọn pòrùn kiri pé wọ́n ń tọrọ, àwọn máa ń jẹ́ nǹkan ó gbé ọkàn fún mi nítorí pé kí ni ẹ̀bùn ọmọ ni wọ́n, olóríire ọmọ ni wọ́n. Tẹ́ bá fi wọ́n tọrọ kiri ẹ̀ ń sọ fọ́lọ́run pé kò ṣe é dáa fún yín tóní, àbí tó bá yẹ pé ẹgbà pọ́lọ́run ṣe é dáa fún yín tóní ẹ̀ ní máa fi wọ́n kọrẹ́ adùn bí dùn wò. Olóríire ọmọ nìbejì, ọlọ́lá igbórin tí mo kọ fún wọn, olókùn ọ̀là bí rẹ́rẹ́, òrìṣà jẹ́ kí n là bí ọmọ méjì. Olóríire ọmọ ni wọ́n, adùn bí dùn wò. Mo mọ̀ wípé ìgbà míì ó lè jẹ́ nǹkan ìbẹ̀rù, bóyá ẹni tó yẹ pé àti agbára káká ló máa fi jẹun tọmọ kan tó wá lọ tíyàwó ẹ̀ wá lọ bí ìbejì àbí kò nǹkan bí ìbejì. Mo tiẹ̀ gbọ́ pé àwọn ọkùnrin kan máa ń sá lọ ní tíyàwó wọn bá ti bí ìbejì. Ọlọ́run á ṣàánú fún wa, ṣùgbọ́n ẹ̀bùn wọn ni wọ́n. Àwọn ìbejì máa ń tọ́jú ara wọn, máa ń pe ọlá wá fún òbí wọn ni. Gbogbo ẹ̀yin ìbejì Ọlọ́run á tọ́jú yín. Wọ́n ní ọ̀rọ̀ ọ̀rọ̀ abónílé wọ̀, onílé ní kò sẹ́ni táyé lolúlà, òun ti gbẹ́ni tó ń dá nígbà tó ń bọ̀. Onílé ní kò sọ́nà mọ́kàndé lòun arọ́nà lọ ń tòun. Wọ́n ní àkọ́bí Aláàfin àbígbẹ̀yìn Ọọ̀ni Tẹjúmádé Ẹdẹ, Ìgèsè onígbà ọkọ̀ abọkọ̀ yaya létí òkun. Mo láwọn baba ńlá wa a máa fi oríkì wọn máa fi pàtàn. Ǹjẹ́ èyí ti ṣẹbẹ́ ti rí ẹwà tó wà ní oríkì yẹn sìn? Ìyẹn fi yé wa wípé Aláàfin kan ti wà rí tó fi ìbejì ṣàkọ́bí. Aláàfin kan ti wà Ọọ̀ni ti ìlú Ifẹ̀ bàbá wa kan ti wà rí tó fi ìbejì ṣe àbígbẹ̀yìn. Wọ́n tún ní Tẹjúmádé Ẹdẹ, ìyẹn ni wípé ìlú Ẹdẹ ò gbẹ́yìn. Tìmì Ẹdẹ tún bí ìbejì tó ń jẹ́ Tẹjúmádé. Ṣé rí i pé wọ́n ti pàtó fún wa ń bẹ̀ yẹn?
àti pàápàá bàbá wa Ọ̀nìrìṣà Ọ̀jájá kejì Ẹnìtàn Adéyẹyè, mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ pè yín lórúkọ orí adé. Àwọn náà ti ní ìbejì, wọ́n ti bí fólú wọn kò. Ṣé rí i pé ọmọ gidi làwọn ìbejì, olóríire ọmọ ni wọ́n. Ògbójú ọmọ tí ń gbàdọ̀bálẹ̀ bàbá tí ń gba ìkúnlẹ̀ ìyá, ọmọ gánná orí ẹni òrèé. Ọ̀pálẹ́jọ wọ̀sà òun gbọ́rọ̀ ló ń gbọ́rọ̀ kákó èjìgbá dáadì. Táyé ṣe ń lọ níwájú lọmọ Kẹ́hìndé ń tẹ̀lé. Wọ́n ní bú mi kí n bọ́ relé, kì mí kí n padà sẹ́yìn. Láti bá ti ń bú wọn ìyẹn gan-an wá ní ìwọ ń bú wa, à ń bọ̀ wá dé ẹ lálejò. Ìtọ́ bá dẹ̀ ti ń kí wọ́n, ó ń pọ́n wálé, a máa mọ̀ bóyá a máa wá kí àbá ní wá kí ẹ. Ṣé rí i pé àkàndá èèyàn làwọn tó máa ń bímọ. Mo fi gbogbo wákàtí, mo fi kí gbogbo àwọn onínúure tán bíbejì bíi tèmi pé Ọlọ́run á bá wa wò wọ́n. Mò ń fi wákàtí kí àwọn ìbejì Táíwò àti Kẹ́hìndé Adélùsì. Ọlọ́run á wò yín, ẹ kú ọjọ́ ìbí èní o. Ọlọ́run á dá yín sí o, ẹ tó lórúkọ o, ẹ dàgbà ẹ darúgbó o, bí gíga láyé yín o. Mo tún kí àwọn Táyé Kẹ́hìndé Ògúntúyì, àwọn ọmọ àbúrò mi. Mo kí Táyé Kẹ́hìndé Ọ̀fẹ́rẹ̀, àwọn ọmọ ẹ̀gbọ́n mi. Àwọn yẹn ni ìbejì tí mo kọ́kọ́ súnmọ́ jù. Mo dẹ̀ fẹ́ràn wọn, wọ́n dẹ̀ fẹ́ràn mi gan. Kódà bóyá àwọn lọ́kọ̀ ìbejì ràn mí torí wọn mo ràn mí títí láti kìíní dé kẹrin mi ò rí ìbejì ń bẹ̀. Mo tún fàsìkò yìí kí àwọn Táyé Kẹ́hìndé Adélùsì kékeré wípé Ọlọ́run á wẹ̀ yín náà, ẹ dàgbà ẹ darúgbó ẹ tó lórúkọ ẹ dògbó, gbogbo ẹ̀yin ìbejì ọmọ ìyẹ́ ni yín, ẹ ní tí ẹ ní tẹ́ agbára ògo Ọlọ́run. Mo fi wákàtí, mo tún fi kí gbogbo àwọn ọ̀rẹ́ mi ní Slugger Group 1981 set. Àwọn Táíwò Kẹ́hìndé Adéyẹmí, àwọn Kẹ́hìndé Adébáyọ̀ àti Táíwò Ọlọ́jẹ̀dé àti àwọn yòókù tí mi rántí àti dárúkọ wọn. Ọlọ́run á wò yín, ẹ tó lórúkọ agbára ògo Ọlọ́run. Nítorí náà gbogbo adùn bídùn wò ní ìbejì. Olóríire ọmọ ni wọ́n o, wọn ń ṣolòṣì ọmọ, má máa fi wọ́n tọrọ. Mo fẹ́ fi wákàtí bẹ àwọn èèyàn kí wọ́n darapọ̀ mọ́ mi. Kẹ́jẹ́ ká máa ṣètọ́jú àwọn ìbejì tó bá wà nítòsí wa, tó jẹ́ pé wọ́n ní ìdìrànlọ́wọ́ tó bá kù dẹ́ káàtó fáwọn òbí wọn. Yálà láti sanwó skul wọn ni àbí láti fún wọn lóúnjẹ, kán tọ́jú wọn, kán má bàa máa fi wọ́n ráre kiri nítorí pé ẹ̀bùn ọmọ ni wọ́n. Inú mi á dùn tẹ́ bá lè darapọ̀ mọ́ mi. Tẹ́ bá fẹ́ darapọ̀ mọ́ mi, ẹ jẹ́ kí n gbọ́ lórí òpó yìí. Kẹ́jẹ́ ká sọ̀rọ̀ ká lè máa ṣètò bá ṣe máa tọ́jú àwọn ìbejì. Ọlọ́run á tọ́jú gbogbo wa o. Olókùn alábí rẹ̀rẹ̀, òrìṣà jẹ́ kí n làbí ọmọ méjì o. Olókùn alábí rẹ̀rẹ̀, òrìṣà jẹ́ kí n làbí Táyé wò. Olókùn alábí rẹ̀rẹ̀, òrìṣà jẹ́ kí n làbí ọmọ méjì o. Ẹ ṣé o. Ètò yìí wá láti ẹnu Ẹwà Inú Oríkì. Ẹ máa tẹ̀lé mi lórí Ẹwà Inú Oríkì àti YouTube àti Facebook fún àwọn ètò lórí àwọn ọmọ tá à ń pè ní lórúkọ àmútọ̀runwá. Ẹ ṣé, ó dàbọ̀.